à ń pè ọ̀rọ̀ eléré ó ń dòótọ́ nǹkan kan ti ṣẹlẹ̀ nísìnyí ó ṣọ́ọ̀kì mi náà kódà mo mú fídíò ẹni yẹn wá kábíyèsí Elédùmarè ọba tí ó sì lẹ́yìn alábòsí ọba tí ó kì í tẹ̀lé rọ́ ọba tí ó kì í sọ tí ó ń gbọ́ wọ́n ní ọba tó jóun ni ọba tó jẹ́ èmi ni ọba tá sì máa jẹ́ èmi ni títí ayérayé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìkọ̀kọ̀ ti ṣẹlẹ̀ ohun tó dẹ̀ ṣẹlẹ̀ yìí tí mo bá fẹnu sọ fún yín ní believe abájọ abájọ tó jẹ́ pé àwọn tó bá mọ̀ sí Sunday Igboho dáadáa tí wọ́n ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ wọn kì í dìde Igboho. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo mú wá pẹ̀lú evidence ni with evidence ṣẹmọ tó bá léèyàn mú nǹkan wá pẹ̀lú ẹ̀rí tó dájú gbogbo ara wọn tí ní bóyá bíi 2021 2022 tí Auxiliary jáde gbogbo yín lè máa rántí ẹni tó ń jẹ́ Auxiliary ní ṣáàmà onímọ́tò Lagos State tí wọ́n jáde tí wọ́n tutọ́ sókè tó ń fojú gbà tó ń ṣoríṣiríṣi tó jẹ́ wípé wọ́n gbógun ti Igboho nígbà yẹn. Mo mú fídíò kan wá fún yín tí mo fẹ́ play ni o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Auxiliary ti ń kábàámọ̀ pé kí lóhùn gbógun ti Igboho sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí á dàbí eré nígbà tẹ́mi náà rí fídíò yìí ó ṣe mí bákan àánú Auxiliary ṣe mí mo wá wò pé Auxiliary ló wá rí báyìí kábíyèsí Elédùmarè ọba àṣàkẹ́ ayé ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ìjà wo ni ìjà tí Chief Sunday Igboho ń jà Chief Sunday Igboho ń jà nítorí èmi nítorí ẹ̀yin nítorí Auxiliary nítorí àwọn ọmọ Auxiliary ti sunkún síta o Auxiliary ó ti sunkún síta gbogbo ilẹ̀ mọ̀ Auxiliary ìkọ́nú àwọn political boys tó wà ní Ìbàdàn kódà a gbọ́ nígbà kan pé àwọn ọmọ ẹ̀yìn Auxiliary wọ́n pa ìkọ́nú àwọn èèyàn wa kòkòrò tí wọ́n gé orí ẹ̀ lọ tí kankan ò ṣẹlẹ̀ nígbà tí gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ Auxiliary rò pé àwọn ń lo agbára wọ́n rò pé àwọn ń yọ̀ wọ́n rò pé àwọn ń fi Ìgbòho pa wọ́n rò pé àwọn ń bójú ọmọ Yorùbá jẹ́ ǹjẹ́ ọmọ kan tó ṣọ̀kì ni kábíyèsí Elédùmarè ọba tí ó fẹ́ abọ́sí ọba tó máa ṣe báyìí ká máa ṣe bẹ́ẹ̀ nípò òun òye yàn wọ́n máa ń sọ pẹ́lẹ́ ẹ̀dá Ìgbòho le wọ́n máa ń sọ pé Ìgbòho ṣe bá forí gbárí mo rí confirmation ẹ̀ láàárọ̀ yìí mo ti rí àwọn nǹkan kan tí mo ń wò pé ó lè jẹ́ sábàbí bọ̀ tí mo rí láàárọ̀ yìí confirmento tabagbọ́ confirmation ni mo máa fi èèyàn méjì fi ṣẹ̀sáǹpù fún yín with evidence with proof màá play fídíò kan fún yín nísìnyí níbi tí Auxiliary ti ń sunkún tí Auxiliary ti ń gé ka àbámọ̀ jẹ́ tí Auxiliary ti ń sọ pọ́mọ òun ò lè lọ skul mọ́ pọ́mọ òwúrọ̀ wọn mọ ní ẹni tó jẹ́ pé multi-millionaire ẹni tó jẹ́ pé òun àti gọ́vnà Ṣèyí Mákindé jọ wà ní ó ń tẹ̀lé bàṣubàṣu òun làwa ṣe ń sọ fẹ́yìn ìyókù pé ẹ má torí àwọn olóṣèlú kí ẹ máa bá àwọn ọmọ ìyá yín jà nítorí wípé àwọn ọmọ ìyá yín jẹ fẹ́ bá jà àwa lẹ ń padà bọ̀ wá bá àgbo wa ló máa padà dádì ẹ̀yin ẹni tó bá gbọ́n kó gbọ́ ohun tí ẹ̀mí wí Ìgbòho kì í ṣẹni téèyàn ń bá forí gbárí ẹ̀yin kan lẹ́nu tó mẹ́ta tí ẹ̀yin náà ṣe fúlẹ́gẹ́fúlẹ́gẹ́ à ń wo bí tọ̀rọ̀ yìí máa yẹrí sí Auxiliary ó ń ṣe bó ṣe wù ó ń lo agbára gọ́vnà ìyẹn ẹnjìníà Ṣèyí Mákindé ó
ó tẹ̀lẹ̀ bàṣù 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 ibi tẹ́rù Ọlọ́run ti wá bá mi. The same engineer Ṣèyí Mákindé tó fún ní support tó fi ń hùwà tó ń hù. Ṣẹ́rí ilé ayé yìí tọ́lọ́run bá fẹ́ bà tèèyàn jẹ́ pátápátá, ẹni tó ń ṣe àtìlẹ́yìn fèèyàn ìyá bẹ̀rẹ̀ sí ní bàjà. Ẹni tó lè gbéyàn dìde ìyá bẹ̀rẹ̀ sí ní bàjà. Tọ́lọ́run bá fẹ́ bà tèèyàn jẹ́ yányán, ẹni tó jẹ́ pé aláàánú èèyàn tàbí ẹni téèyàn fẹ̀yìntì tàbí ẹni tó jẹ́ pé òun ló lè yọ̀yàn nínú wàhálà yẹn tí wàhálà bá bẹ̀rẹ̀, Ọlọ́run á jẹ́ kéèyàn kọ́kọ́ bá gbogbo àwọn ẹni yẹn jà. Tí wàhálà bá wá dé, á wá mọ̀ lọ́rùn. Nísìnyí báyìí, wọ́n declare auxiliary wanted ní gbogbo Ọ̀yọ́. Ó fẹnu ara ẹ̀ sọ débi pé ó ní bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Ó ní wọ́n lọ bóun bẹ Ṣèyí Mákindé. Ó ní bàbá ṣe máa gbọ́, bàbá ò ní gbọ́ torí kò ti ṣe ẹni tí ò jẹ́ kó ṣe. Ẹ̀yin tẹ́ ń fi orí gbá, ẹ jẹ́ pé fídíò yẹn kí ẹ fojú ara yín rí. Torí àmọ́ páwọn wèrè kan wà tó bá gbọ́ tí mò ń sọ sí i. Wọ́n á ní bọ̀bọ́ ìṣá máa ń pọ́n gbòwólé, ó ṣà máa ń ṣe kinní kan. Mo fi Ọlọ́run Elédùmarè fi búra fún yín pé màá play fídíò yẹn fún yín nísinsìnyí tí ẹ máa fi ojú yín rí. Ọmọdé yẹn mọ ìbá ẹ 1 million, ìbá ẹ 1 million, ìbá Ọlọ́run ìbá èèyàn, ìbá Ọlọ́run ìbá Ìgbòho. Odindi Ọọ̀ni ìrìṣà wọ́n dìde, wọ́n lọ bẹ ẹnjìníà Ṣèyí Mákindé nítorí ọ̀rọ̀ síláàrì. Ọlọ́run ò jẹ́ kó gbọ́. Auxiliary wọn ń sunkún káàkiri nísìnyí. Ó ní òun ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé, òun ṣe kinní kan, ọmọ ẹ̀yìn òun kan kú. Mo máa play fídíò yẹn fún yín. Kábíyèsí Elédùmarè tó bá sọ pé májàsọ́lá kọ̀fáàmù ni. Ó state chairman onímọ̀ torí pé ó kọ̀ wọ́n. Èmi lè sọ fún auxiliary nígbà tí wọ́n ń wu gbogbo wa wèrè yìí. Àwa Yorùbá ti sọ̀rọ̀ pé wọ́n ṣàkíyèsí pé ọmọ Yorùbá jọ ní gbogbo wa. Nídìí gbogbo àwọn tẹ̀ ń ṣe yìí. Ilẹ̀ Yorùbá fẹ́ gan-an kíníkan. The same person tí wọ́n ń lo bákọ̀ọ̀bù ẹ̀, ó wá dẹni tí òun ló wá lé wọn kúrò nínú ìlú. Ìdí tá fi ń sọ fún yín nìyẹn pé politicians, ẹ má torí politicians, ẹ má torí ìjẹkújẹ tẹ̀ǹjẹ látọ̀dọ̀ àwọn politicians kẹsọ àwa ọmọ Yorùbá ọmọ ìyá yín kẹsọ wá dọ̀tá yín. Ilẹ̀ Yorùbá ló so gbogbo wa pọ̀. Àwọn tí wọ́n rí bí backup lánàá tó ń torí ẹ̀ tó ń hùwà bàjẹ́ sílẹ̀ Yorùbá, àwọn fún ara wọn gan ti wá rí pé nǹkan tá à ń sọ ìgangan lọ́nà. Bàbá mi Ṣèyí Mákindé, bá wa ṣàánú ẹ̀ tó bá ṣe ṣàánú. Torí ohun tó dùn mí jù náà rẹ̀ ni pé ó náà ti jẹun gan. Auxiliary tó ń control mílíọ̀nù tó ń sọ ńgbà yẹn pé ṣe Sunday Igboho ṣé kò lóògùn ni, kó dọ̀fẹ́, kó ṣe kinní kan, kó ṣe gbà, kó ṣàwò tóun àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ fọ́n tata. Ṣe Sunday Igboho wà ní prison. Ìwọ auxiliary kan náà ìpè láwọn ọmọ ẹ̀dẹ̀ ìwà tẹ̀wù. Nígbà tí Ọlọ́run máa gbé ẹ̀sìn ẹ̀ dé ohun tó ṣẹlẹ̀ sí ìwọ ní di chairman state ìwọ ní di Ọ̀yọ́ state chairman onímọ́tò. Ó wá di ẹni tó jẹ́ pé wọn ò gbọdọ̀ fojú rí nùlù. Mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin alágbára, ẹ̀yin tẹ́ ẹ rò pé lágbára, mo fẹ́ jẹ́ kẹ́ fi tiyín kọ́gbọ́n, mo fẹ́ jẹ́ kẹ́ fi ọ̀rọ̀ auxiliary kẹ́ fi kọ́gbọ́n. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu auxiliary fún ara ẹ̀. Ẹjọ́ wa Diamond yẹn ṣé ọ̀fẹ́lẹ́ ló lọ. Láúlà ni mo lò, fàlákùwátà, ìlàbílà àlìbìlẹ̀ azim. Bí ẹ ṣe ń gbọ́ ìntàfíù yìí. Ẹjọ́ wa Diamond yẹn ṣé ọ̀fẹ́lẹ́ ló lọ. Láúlà ni mo lò, fàlákùwátà, ìlàbílà àlìbìlẹ̀ azim. Bí ẹ ṣe ń
ẹjọ́ wa Diamond yẹn ṣé ọ̀fẹ́lẹ́ ló lọ. láúlà ni mo lò fàlàkùwátà ìlàbílà lílì azim. bí ẹ ṣe ń gbọ́ ìntàfíù yìí tẹ́ ń wò ó ẹ fọ́lọ̀ péjì yìí ẹ share ẹ fẹ́lòmíì kẹ́sì láìkẹ́ pẹ̀lú ẹ fi kọ́mẹ̀ntì yín sábẹ́. so bàbá ẹ ń sọ tójú rí nígbà tí adégàngàn ogun gbóná lórí àti wọlé sáà kejì ní gàngàn ẹ tẹ̀síwájú. so nígbà tá a wá ti lé àwọn yẹn lọ tá a fi ṣèdè sí wọn bẹ̀rẹ̀ ní after 2 hours Ọ̀túnba Ṣẹ̀yẹ wá dé nígbà tó dé ó ní ọ̀sídárì oníṣà ó ní ọya ẹ̀múfù sí tápà yẹn torí àmọ́ tó tún lè ṣẹlẹ̀ sọ́gà níbẹ̀ o ó ní òsì tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi ìṣèdè sí wọn bí dáadáa ó ní òun mú láwọn èèyàn wá lọ kí lórí ká máa lọ pé nígbà tá a kú òun bẹ̀tà táwọn ọmọ ìlú yẹn tún ya jáde báwọn Ọ̀túnba Ṣẹ̀yẹ àtàwọn sọ ọlọ́pàá àti DSS tí wọ́n jọ dún bẹ̀ wọ́n sì ya nìyẹn wọ́n ń bọ̀ wá bá wa tó jẹ́ pé àwọn ọmọ wa bíi 4 ló sì ti lọ kírun tẹ́lẹ̀ jíjáde táwọn èèyàn jáde wọ́n jáde sẹ́nu ìbọn àwọn aráàlú wọ́n dára wọn mọ̀ wọ́n jáde sẹ́nu ìbọn báwọn yẹn ṣe pa àwọn ọmọ yẹn wọ́n jó wọn ná pẹ̀lú petrol. abọ́ ìsinyìí. mo fi Ọlọ́run búra kódà àbúrò dẹ́bùtì mi kan dẹ́bùtì chairman mi kan àbúrò rẹ̀ kan wà ń bẹ̀ àbúrò dẹ́bùtì chairman mi kan ó wà ń bẹ̀ so àwọn ìyàwó yẹn àwọn nǹkan kan yẹn a ní pé ká búra second term tán ká fún wọn lówó sẹ́ni bẹ̀tẹ̀ fún wọn lówó díẹ̀ fine ṣe mọ̀ pé ẹni tó ní ká máa lọ sẹ́yìn pé ẹni tó ní ká mọ́ lọ olójẹ́ wọn rá àwọn ọmọ ẹ̀ pa àwọn tó ń lọ kírun àwọn kan jáde padà wọ́n ní pé wọn bá àwọn ta wọn bá àwọn kankan ta mọ́ wọ́n ti pa wọ́n nù wọ́n tí wọ́n ti jó wọn náà nìyẹn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú wa rí gan-an ní second time ojú wa rí gidi gan. ní second time. ojú wa rí gidi gan ojú wa rí gidi gan débi pé Ọlọ́run ló lẹ̀ mí èmi gan fún ara mi tí mi ò kú. àwọn èèyàn rí bí ẹ̀ ń pé. láì dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ wọn. lọ́wọ́ ta ni. lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé. láti rán gbogbo campaign tá a ṣe pátápátá gbogbo bá a ṣe campaign lọ́tún lọ́sì ní second time àgbà sísì lọ́wọ́ wọn mo fi ìkábà búra. níbo ẹ ti wá rówó. owó PMS là ń ná owó PMS là ń ná. lẹ́fí ń sùn lóòótẹ́. la fi ń jẹun la fi ń repo epo dẹ̀ tí wọ́n ń gbà yẹn 40 naira per litre. kí ló wá fàjà. ẹ ṣe wọ́n ní pé tá a bá ráwọn tó fẹ́ wọlé tébi ń pa kájẹ́ wọn gbà meanwhile ọmọ onímọ́tò wa ní protocol téèyàn bá fẹ́ wọlé tó bá bá nọ́mbà 12 nọ́mbà 13 ni ó ti bẹ̀rẹ̀. ẹ̀yin wá ní kí n drop deputy mi kí n drop treasurer mi màá drop chairman Lágelú màá drop chairman Ọ̀jọ́ chairman Ṣàngó chairman challenge wípé káàtì bọnú ara wọn mo ní kò lè ṣẹlẹ̀ who does that. èbó tẹ lò nìyẹn. yes mo ní láìláìláì láwọn tó kó bọn ti wà APC fẹ́ wọlé àbíkílẹ̀ yìí a sọ pé àgbà wọn they are welcome mo ní bẹ̀tì pé ká wá sún sẹ́yìn fún wọn kí wọ́n wọlé sípò wa mo nígbà tó ń jẹ ọdún 8 àtòṣù 9 wọ́n tún jọṣù 9 nù ìjọba ti wà mo ní ẹjọ́ ta ló mú wọn ta ló bá wọn jà ta ló bá wọn dùn gbà yẹn ṣe wá ní káàsì kínni ká sún sẹ́yìn fún wọn mo ní kò lè ṣẹlẹ̀ rárá nọ́mbà tí wọ́n bá ni wọ́n ti bẹ̀rẹ̀ a sọ pé wọn ò wẹ́kọ̀ because a ti gbà wọn kan bí 300 wọlé tẹ́lẹ̀ kó tó di pa àdìbò inú wọn ni Kàsálí Ajísáfẹ́ wà inú wọn ni Akeem Hasan wà àtàwọn bẹ́ẹ̀ lọ mo láàrin ṣe ní tó dá wà láàlẹ́nu nígbà tá a ti inauguration ọ̀gádé ní stadium. bí ẹ ṣe ń gbọ́ ìntàfíù yìí tẹ́ ń wò ó ẹ fọ́lọ̀ péjì yìí ẹ share ẹ fẹ́lòmíì kẹ́sì láìkẹ́ pẹ̀lú. gbogbo tó ṣẹlẹ̀ yìí a ní agbára ṣùgbọ́n a lọ́lọ́run
ṣùgbọ́n èmi mọ̀ pé wẹ́ Ọlọ́run ní gbèjà ẹ̀dá tí ò ní agbára kọ́lọ́run gbèjà wa ládúró lé lórí di sìn gbogbo àwọn mi ti di ilé wọn wà. a máa yàn lọ skul mọ́. wọn lọ skul mọ́ gbogbo àwọn tó wà ní pólì àwọn 5 ni kò sẹ́ni tó lè lọ mọ́. a bẹ̀bẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ wá láti wá bá mi bẹ̀ wọ́n láì pa wọ́n lọ́mọ láì jà wọ́n lólè o. ṣùgbọ́n mo mọ̀ pé nígbà bá yá Ọlọ́run ti gbèjà ẹ̀dá tí ó gbèjà wa èmi ò lè jà mi ò lágbára mi dẹ̀ léèyàn. ẹ gbọ́ nǹkan tí Auxiliary sọ wọ́n náà wọn ò lọ skul mọ́ tó wà ní poli ò lọ mọ́ tó wà ní yunifásitì ò lọ mọ́ tó wà nígbà ò lọ mọ́ tó wà láwù ò lọ mọ́ ẹ̀yìn náà wò wọ́n náà ti bẹ̀bẹ̀ pé ẹnjìnìá Ṣèyí Mákindé ó gbẹ̀bẹ̀. mo sọ̀rọ̀ kan láti bẹ̀rẹ̀ fídíò yìí mo ní ilé ayé yìí tọ́lọ́ bá fẹ́ bà tèèyàn jẹ́ ẹni tó lè bá yàn ẹni tí ó lè dúró tí yàn kọ́ ló wá jẹ́ kéèyàn kọlù. náà láàrin èmi àti ẹ̀yin gbogbo ọmọ Yorùbá gbogbo wa la mọ̀ pé ó lójú ẹni tí bàbá wa ṣe Sunday Igboho lè bá sọ̀rọ̀ tó máa sọ fún òun ẹni tó jẹ kó bá yín bẹ̀bẹ̀ nísìnyí bàbá wa ṣe Sunday Igboho lágbára láti bá yín bẹ̀bẹ̀ pé gọ́ọ̀mẹ̀ fílẹ̀ kẹjọ́ máa ṣiṣẹ́ ní títì kẹjọ́ máa ṣiṣẹ́ tó ṣe legit iṣẹ́ tó bá lè ṣe torí nísìnyí báyìí wọn ò fẹ́ rí nínú àìfẹ́ rí wọn nínú ìlú yẹn nísìnyí ló ń disturb gbogbo owó ẹ̀mọ́ probability wà kí gọ́ọ̀mẹ̀ntì ti freeze gbogbo account ló fà nínú ẹ̀wù ìjókòó wọn bẹ̀rẹ̀ kẹwù environment ibi tó wà Auxiliary tèmi àti yín mọ̀ àánú inú ẹ má máa jẹ́ ká máa torí nǹkan tí a fẹ́ jẹ ká bà ọjọ́ ọ̀la wa jẹ́. mo fi Ọlọ́run búra fún yín bàbá wa ṣe Sunday Igboho ọ̀n wà lè ẹni tó lọ́wọ́ lè lò láti lè sọ pé àìjọ́ pé ìjọba wa fi Auxiliary lẹ̀ iṣẹ́ tó bá lè ṣe láàrin ẹ kó máa ṣe torí àwọn ọmọ ẹni tó lè bẹ̀bẹ̀ ń sìn yìí kò ti kọjú ìjà sí. mo máa ń sọ fẹ́yìn èèyàn pé ẹnìkan bá ṣe Sunday Igboho ń gbé bí ẹnìkan kọ́ wò pé bọ̀bọ̀ yìí nǹkan tó ń ṣe bí wa nínú wọn ṣe bá ń ṣàwò ó gbọ́ nǹkan tá àáfàá kan sọ ni àáfàá yẹn ni màláìkà kan ní ṣe Sunday Igboho ìránṣẹ́ Ọlọ́run kan ní ṣe Sunday Igboho ẹni tó lọ wọn ó wá jẹ́ṣẹ́ ilẹ̀ Yorùbá ìwọ wá fẹ́ di lọ́wọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn òun sọ̀rọ̀ mo lágbára ọ̀rọ̀ tó wà lẹ́yìn òun sọ̀rọ̀ mo lọ́mọ ogun ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ń sọ̀rọ̀ jánujánu action ẹni tó lọ bá gbà fún ló máa ń fún action ẹni tí Ọlọ́run jẹ́ ìfilé lọ́wọ́ lásìkò tá a wà yìí ni bàbá wa ṣe sọ ní tó lè ní bàjẹ́ fún wọn láéláé àti bàbá wa pẹ̀sọ́ bá jẹ́ àti náà ẹ jẹ́ ká jọ ti bìṣà náà kíyèsí oògùn ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ láti jọjọ́ ẹ sọ fún mi pé ọkọ náà tẹnu mọ́ òun rèé. Baba, I got a sign. I don't want any S-man in the one land again. We don't want any Fulani X-men tó pa àwọn èèyàn in our land again. Nísìn ẹ sọ fún mi ìjà tí bàbá wa ṣe Sunday Igboho ń jà yìí tó bá jẹ́ kó ti bọ́ sí tí a ti gba Yorùbá nation ṣọ́ọ̀ṣì lárí àmà sọ pé ọmọ òun ò lè lọ sí school free education máa wà náà. Nísìn báyìí ó túmọ̀ sí pé inú jàgídíjàgan inú gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ni wọ́n ti ń jẹ tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ must we be politicians must we be politician servants before we be able to feed our family. Ṣó jẹ́ ká jẹ́ ẹrú olóṣèlú ká tó lè gbọ́ bùkátà ẹbí wa. Ṣó jẹ́ ká jẹ́ ẹrú olóṣèlú kí a tó lè rán ọmọ ní skul. Ṣó jẹ́ ká jẹ́ ẹrú olóṣèlú kí a tó lè gbégbé ayé tó dáa.
màá fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè lẹ́nìí kẹ́ fi tọ̀síláàrí kọ̀gbọ́n. Màá fẹ́ jẹ́ kẹ́ fi ọ̀rọ̀ síláàrí kọ̀gbọ́n. Mo ti sọ bí ẹ̀kan àbí ẹ̀mejì rí. Ẹ fi ọ̀rọ̀ síláàrí kọ̀gbọ́n. N tó ń ṣẹlẹ̀ ètò Ọlọ́run ni. Ètò Ọlọ́run ni. Ìgbòho Sunday Igboho gbọ́n ò mọ bó ṣe ń ṣẹlẹ̀. Ọlọ́run ni. Ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí, òun ló máa ń jẹ́ kó ṣàṣeyè, òun ló máa ń jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́. Ẹ gbọ́rọ̀ tí ṣe Sunday Igboho sọ nígbà yìí. Mo sọ ọbẹ̀ taka jọ dìde àsìkò wa nílé ká gbára lọ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa àdéhìí àti dóde ẹnì kankan àdéhìí àti dóde ìjọba. Kí ni mo sọ fún yín? A gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa àdéhìí àti dóde ìjọba àdéhìí àti dóde ẹnì kankan ká fọwọ́ sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo omi tó kọ́ wa ká lè because tí bàbá àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáàlì lóko sáàlì lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kan wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin ọlọ́ wọ́n á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣe tó yẹ ká ṣe Fúlàní oko lórí ilẹ̀ wa ara ìgbà oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ àwa sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àgbẹ̀fọ́ pé ó kìkì lọ́kàn ìyá mi ni wọ́n lẹ́rù bá mo ti wá dé padà èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́mi ẹ̀ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. Now ẹ máa wò ẹ gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ṣe Sunday Igboho sọ. Bàbá yìí ò bẹ anybody jà, bàbá yìí ò face anybody, bàbá yìí ní ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá kájọ sowọ́pọ̀. Táwa dẹ̀ mọ̀ àwa mọ̀ pé tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tọ́wọ́ bá kan wọ́ tọ́ bá sowọ́pọ̀ ká ṣera wa lọ́kan ṣoṣo kí ló jẹ́ Fúlàní jẹ́ nìkan pé ó ń pẹ́ nìkan èèyàn máa ń gbàgbọ́ lọ́hùn ni. Ẹ jẹ́ mo fẹ́ fi fídíò kan wọ̀n wá sí kẹ́ lè mọ̀ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ èèyàn pọ̀. Ìtẹ́ máa fi mọ̀ pé Ọlọ́run ló gbé ṣe Sunday Igboho máa fi mọ̀ pé Ọlọ́run ló gbé wọn jáde. Ẹja ọwọ́ díẹ̀ ká ìpolówó ọjà wa náà. Bitter tea ẹkùn tí ń wọ̀ yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 0802622
080265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Lao Aula bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. náà ẹ káàbọ̀ padà mo fẹ́ play fídíò tí ẹnìkan tí àáfà ọlọ́run kan tó sọ nípa ṣe Sunday tí wọ́n fi mọ̀ pé ọlọ́run ló gbé bàbá yìí dìde. nǹkan tí wọ́n ń pè ní Sunday Igboho ọmọkùnrin yẹn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ẹ gbọ́ tí mo pè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ibi tí wọ́n fi tako ní wípé wọ́n rí tàbí fẹ́ kí wọ́n pa àwọn kan nílùú ẹ̀ ṣe àwọn pé tọmọkùnrin ò bá bọ́ tá ń gbà yẹn ẹ mọ iye tí wọ́n bá ti pa òun ló ká apá wọn ó yí ẹ̀ṣẹ̀ wọn ó wá jẹ́ akínni ó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá ń sọ̀rọ̀ ẹnìkan tó wá ń dìmú lẹ́sọ̀ táì lábẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ má fún má pa ẹ̀ẹ̀mọ́ ẹni tí mo fi Sunday Igboho yẹn wé ni Ali ni kágàmà náà wá jẹ́ àwò Ali ló ní akin nínú àwọn sọ̀hábà ní Muhammad akin lọ́mọkùnrin yẹn ó dé ẹ wo ìyá wọn tí wọ́n pa tó lọ síbẹ̀ kó gbà wọ́n lẹ̀ ẹ dákun ẹgbẹ́ wá bí léèrè ṣé n tó ń ṣe ṣe fẹ́ lónìí Ọlọ́run fún ara ẹ̀ fẹ́ ó lọ́nà tọ́lọ́ gbà fẹ́ ni Ọlọ́run sọ́nà Buhari Ọlọ́run ní àìdó lahun mọ́sítàtà tún lè kú pa Ọlọ́run ní ẹ̀yìn ìjọ àná Muhammad àìdó lahun mọ́sítàtà tún lè kú pa ẹ lọ wá nǹkan dára o ẹ wá nǹkan dára o ẹ má jẹ káwọn ẹni bí kọ́pa yín tán o ẹ má jẹ káwọn ẹni bí ṣe kí ni kọ́pa yín tán o tí irú Sunday Igboho yẹn bá tún márùn-ún ilẹ̀ Yorùbá tó jẹ́ akínbẹ̀ yẹn tí ìṣàwọn tó já sí pé owó nìkan ni ẹ mọ̀ kó ti lówó tẹ́lẹ̀ kò torí owó tó ní ó tún bọ́ ta lójú àwọn mẹ̀kúnnù àwọn kan owó ní àtòbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì àwọn ò lè ṣàkí tó ń ṣe yẹn tá a bá níwò ẹ̀ márùn-ún ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbéyàn wọn ń pààyàn gbogbo ẹ̀ máa parẹ́ ni àbí ṣé wọn mú pa ni gbogbo parẹ́ àyíjú làwọn mọ́sítà tó ń tún mi kú wà Sunday Igboho wá dúró lórí pé àlẹ́ ẹ̀ ní pa anybody ìdíṣẹ́ àwọn Fúlàní wá sá lọ ẹni tó forí sá lọ ẹnu ìkan náà àwọn Fúlàní ni tí n bá gbọ́ Sunday Igboho sétí ìgbẹ́ òsì mọ̀ gbọ̀n mi kò parọ́ o ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun sọ́nà wò sọ pé ẹ múra ogun kalẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ yẹn náà Ọlọ́run ní ẹ múra ogun kalẹ̀ níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́ ìjọ́ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́ wọ́n fẹ́ pa Ànábì mọ́lẹ̀ Ọlọ́run wá ń bí Ànábì kékeré ló fẹ́ Ànábì ò sọ kankan Ànábì ẹlòmíì wò kó dẹ́sì kò fi aburú fẹ́ lòmí Ànábì wá gbéra Ọlọ́run wá ní tọ́ọ̀ bá ti fẹ́ kí n ṣe kankan fún wọn ẹ yá mọ́ ọlọ́lẹ̀ dínà Ànábì wá débẹ̀ dínà tán àwọn ẹni ibi láti Mẹ́kà tó sọ pé ẹja lọ pa síbẹ̀ wọ́n sọ pé kí ni ẹja tún lọ pa síbẹ̀ ìgbà tó wá gbéra tó tún wá ń lọ tá Ànábì wá rí pé wọ́n ó gbá pa ọlọ́sẹ̀ wa lọ́yà dídé má jẹ́ wọ́n pa ẹ́ ó ti sá fún wọn ìwọ náà ṣe kí ni dìfẹ́ǹdì rẹ̀ so nígbà táwọn Fúlàní pa Yorùbá tí ẹ̀ka bá dìde tó bá dìfẹ́ǹdì Yorùbá báyà láì fi bẹ̀ torí pé Ọlọ́run fún ara ẹ̀ sọ bá ní lọ́pọ̀ ọgbà Ànábì òtún wá sáré jagun ọwá jẹ́ kòtò tó tóbi pé bí a tó bá débi kòtò tó bá jẹ́ àkíní ìtóbi wọn àwọn wèrè. ṣèbẹ́ ti gbọ́ bẹ́ẹ̀ kẹ́lẹ̀ mọ̀ wípé Ọlọ́run ló gbé Igboho dìde àsìkò tó ní Ọlọ́run ọba ń gbọ́. tẹ́nà ọba Yorùbá ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní irókun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa
lójú yín. ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣẹ́gun lè padà sẹ́nu ọba. olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè níjọba. ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé. Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ ti máa sùn kọ́ má padà mú wa ní rógun èso lórí ogun bọ̀ o ẹ tètè ká múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pójú ń rọ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rẹ ó dúdú kò sẹ́nìbọ̀dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó ra ẹni fẹ́ yọ yín nínú òkun lẹ́ ń gbógun tì ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Túndé Ìdí Àgbọn